ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó máa ń bàṣírí. Ṣé rí ẹ̀yọ́nú àwọn àgbàlagbà yìí níbi tó dáa dé ni wípé bọ́ọ̀ bá ti ń lò ó ọmọ rówó ra ṣẹ̀mọ́lé fún ìyàwó rẹ̀. Mo máa ń sọ lórí ètò mi púpọ̀ jù wípé béèyàn bá ti ń rówó ra ṣẹ̀mọ́lé fún ìyàwó rẹ̀, ọkọ ni, ọkùnrin ni, èèyàn ni. Tí èèyàn bá sì ti ń rówó ọmọ iléèwé san, tí ń rówó ilé san, tí sì ń rí gbajúmọ̀ ṣe bágbára rẹ̀ bá ti mọ, kò sí tó kù táwọn anú ayé. Kíní kan àjẹ̀nú ògbówà irọ́ nìyún, ara àwọn ìyọnú tó dà ní. Kí là máa ń lò? A lọ wá orí ológbò, a dẹ̀ wá 100 naira. Ṣé rí a nílé láǹfààní àti ṣòbi tí a ti bá ṣe tó, ṣùgbọ́n bá ṣe máa ń tòrè, nítorí pé Facebook kò fàyè gba àwọn nǹkan kan tá a lò tẹ́lẹ̀ mọ́ pé ẹ máa ṣó nǹkan kan bákan bákan. Ẹ wo pépà yìí nìsín, ṣé rí ká ní owó wà báyìí, ká ní dèdè sáìsì owó ni. Ṣé mọ̀ pé ibi fọ́tò Awólọ́wọ̀ ni. Now ibi orí Awólọ́wọ̀ yẹn gangan ẹ wá ra orí ológbò tó nírun. Now atare ni, ká fi atare ṣe àṣàmpù orí ológbò, ẹ wá gbé orí ológbò ń lé bí orí Awólọ́wọ̀ báyìí. Ṣé mọ̀ pé yóò kọ́fà bí orí yẹn mọ́ bí ara mọ́lẹ̀ ni. Òun lásẹ̀sẹ̀ wá máa da èso láà funfun yìí àti èso láà pupa yìí sí. Ṣùgbọ́n owó náírà ni ó kọ́kọ́ wà nínú ìkòkò. Ẹ jẹ́ kí n tó sínú ìkòkò, ṣùgbọ́n àní gbé kámẹ́rà sí. Ẹ má gbé kámẹ́rà sí o. Owó náírà la ti tẹ́ sílẹ̀ yìí. Òfin Facebook ò fàyè gbà ní o. A ti wá gbé orí ológbò yẹn lé orí ibi tí Awólọ́wọ̀ wà. A wá mú èso láà pupa ni, èso láà funfun ni. Ìbu ọwọ́ mẹ́jọ mẹ́jọ láwàá dà sí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A tún ṣe bẹ́ẹ̀ bí èso láà funfun náà. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Lògùn bá dé, a wá fòdìdí àtàrí kan, a fi lé lórí, a wá dé pa, a wá jó. Èèyàn mẹ́ta lè lo sẹ́yìn, téèyàn dá sí mẹ́ta, èèyàn máa fi ọtí lò láàárọ̀. Èso láà funfun ni, èso láà pupa ni. Ṣé rí bí èèyàn bá ń lo sẹ́yìn, èèyàn máa jẹun. Àwọn àgbàlagbà dẹ̀ ní bíbí bá ti kú òun náà ṣẹ́, wọ́n ní ìṣẹ́ ṣe kí ni, ìṣẹ́bùṣe. Láti rí òun lásán wọ̀, ó dẹ̀ rún oúnjẹ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́, ó dẹ̀ rí ṣẹ̀múrà lọlé fún ìyàwó rẹ̀. Owó téèyàn ó fi kọ́lé, owó téèyàn ó fi rọkọ̀ kìí ṣojoojúmọ́ ní wọn wá. Nígbà tí ó bá ti kọ́kọ́ sí gbèsè ńlẹ̀, tọ́kàn rẹ̀ balẹ̀, bówó tó fi rọkọ̀ tó fi kọ́lé bá dé, ó kàn fi concentrate nítorí owó ńlá yìí wá ń gbogbo ògbà ìdákọ̀ kan ni. Ẹlòmíì lè má lè jẹ 4, 5 lọ láàrin ọdún. Ṣùgbọ́n tí ó bá ti sí gbèsè ńlẹ̀ tí ó sì dààmú kankan lẹ̀, ó rówó yẹn fi dé nǹkan mọ́lẹ̀. Ara àwọn iṣẹ́ téèyàn fi ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́, tọ́kàn yẹn fi ń balẹ̀, tí ò ní sí gbèsè ńlẹ̀, ara àwọn iṣẹ́ yẹn ni. Orí ológbò tó nírun, tí èsè yìí tí wọ́n ti sùwì, àbí tí èsè yìí tó ti pẹ́ngbá tí gbogbo kòròfo rẹ̀ ti ṣe dànù. Nígbà míì èmi a máa ro ológbò ẹhànnà ńlá tí ń pa fúnra mi torí orí rẹ̀ nìkan kó lè ṣe tí mo fẹ́ kó ṣe. A wá gbé lé bí mo ṣe làákàlẹ̀ ń. Ẹ mọ̀ pé orí Awólọ́wọ̀ ni, orí rẹ̀ náà lágbélé.
orí rẹ̀ lágbè kíní yẹn lé, orí ibi tí orí Awólọ́wọ̀ ń wà, ibẹ̀ lágbè orí ológbò tó nírun sí. Tá a bá ti gbé síbẹ̀, ó ti tán. A wá da àwọn èso yẹn lé lórí àfòdìdí àtàrí kan sí. Báwo nílò rẹ̀? Dandan kọ́ lọtí. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé báwọn bá lu ọtí, iṣẹ́ ò ṣiṣẹ́. Rárá o. O lè lu ọtí tó bá mọ́ ọ lá. O lè lo omi tó bá mọ́ ọ lá. O lè lẹ̀kọ tó bá mọ́ ọ lá. Kọ́dà o lè lo omi òroǹbó, ẹlòmíì á máa lo omi àgbọn bó bá ti mọ́ ọ lá. Kò sí ìtò lò tí ò lò, kọ́sà ti dénú ni. Rọra mọ́ bù sọ́wọ́. Tó bá ti jó tọ́tọ̀ lọ tán, mọ́ bù sọ́wọ́ kò ní gbólóhùn kankan. Láàárọ̀. Ọ̀bá lò kó tó fọ̀hùn síyàn. Ọ̀bá lò tó bá fọ̀hùn síyàn. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ téèyàn bá lò, ó dáa kéèyàn lò ń dájí láàrin aago 3, 4, 5. Ní táìmù yẹn, àwọn iṣẹ́ téèyàn bá lò ní táìmù yẹn máa ń gbéra. Èèyàn nílò láàrin ọ̀sẹ̀ 2, 3 kọ́ mọ́ máa jẹun. Àǹfààní ń bẹ lórí YouTube page mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá lo iṣẹ́ yìí tó bá dá yín lóhùn, ẹ bá ń fàdúrà ran bàbá mi lọ́wọ́. Ẹ bá ń ṣàdúrà fún bàbá mi Edward Òrìṣàtọ́lá. Iwájú tó kọjú sí kọ́ máa dá aṣẹ yìí tó sì fi lẹ̀ mọ́ bàjẹ́ láéláé. Àǹfààní ń bẹ lórí TikTok mi náà. Àǹfààní ń bẹ lórí WhatsApp mi náà. Àǹfààní ń bẹ lórí ti Facebook mi náà. Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. A ní dààmú o. Ṣé ìyọnu ayé ni? Àbí aṣínà? Àbí wọ́n ti ń jẹun lójú oorun? Àbọ̀ bóbìnrin sùn lójú oorun? Ara àwọn àláfẹ́ ìfàsẹ́yìn ni. Ara àwọn àpẹẹrẹ pé ìdíwọ́ wà lára èèyàn nu. Àwọn àgbélépọ̀ tá ńlá lọ wá. Àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi tí wọ́n máa lò tọ́nà rẹ̀ ó sì máa da, tọ́nà rẹ̀ ó máa da tí ó máa rí nǹkan gidi ṣe. Nọ́mbà tẹ̀lé pè mí sí rèé, fákànṣe iṣẹ́ 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Ìlú Ìlọrin náà mo wà, anywhere tẹ́ bá ti ń bọ̀ wá, bóyá pè mí mi ò tètè gbé torí kọ́ọ̀lù tó pọ̀. Ẹ ṣáà tí ẹ bá ti sọ̀kalẹ̀ ní any bus stop, ẹ ṣáà ti gbọ́kadà, ẹ lẹ́yìn lọ sí ilé epo MME Brolac Lágbọ́ba. Tẹ́ bá ti dé ilé epo MME Brolac Lágbọ́ba yìí, ẹ sọ̀kalẹ̀, ẹ béèrè Junction Olú Guest House. Junction Olú Guest House yẹn, ẹ rí signboard mi bí Junction Olú Guest House yẹn, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Níbi Junction Olú Guest House yẹn, ibi tí signboard mi wà, organizer kan wà ńbẹ̀, Alhaji Hassan Ọmọdé. Transformer kan náà wà ńbẹ̀, ṣùgbọ́n transformer yẹn wọ́n ti gbé kó lẹ́gbẹ̀ẹ́ títì tó wọ́n ti sún sọ́wọ́ ọ̀nà díẹ̀ ó lè jápẹrẹ. Tẹ́ bá ti dé junction yẹn, tẹ́ ti rí signboard mi, tẹ́ rí fọgá, tẹ́ wá rí transformer tí wọ́n sún sọ́wọ́ ọ̀nà díẹ̀, tí mọ̀ pé junction tí bàbá Fágbéró sọ ní Junction Olú Guest House yẹn ni. Lọ́dọ̀ Alhaji fọgá yẹn, ẹ wá béèrè ilé Fágbéró, àpèsè ìṣègùn àgbáyé, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Wọ́n á ju èlé mi fún yín. Béèyàn bá ti sùn, tí ó bá ti dákẹ́, kíyàn lo ohun nǹkan báyìí kì í ṣẹ̀ṣẹ̀ o. Kò sì ní dí ọ̀la rẹ kúrú, kò sì ní bọ̀la rẹ jẹ́, kò sì ní bọ̀la àwọn ọmọ rẹ jẹ́. Àwọn sólè wa ń bẹ lóní ìrànràn bẹ́ẹ̀. Àwọn iṣẹ́ aṣínà ń bẹ lóní ìrànràn bẹ́ẹ̀. Ọṣẹ ajé tí ń tà ní 500,000 ń bẹ. Ọṣẹ Edward 50,000. Ọṣẹ aṣínà 50,000. Ọṣẹ atúndè 50,000. Abọ́ ọ̀bá ti rówó ra ọṣẹ ajé àbí kó bẹ̀ aláwọn àkànṣe sólẹ̀. Wọ́n náà lọ́ṣẹ 50,000 yẹn. Má sùn. Bí èèyàn bá ti dákẹ́ tí ò sì sùn, yóò débi tí ń lọ. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o. Ire gbangba.